àwọn aṣòfin dábàá sáà ọlọ́dún mẹ́fà fún ààrẹ àti àwọn gómìnà. àwọn ọmọ ilé-ìgbìmọ̀ aṣòfin nàìjíríà kan mà ti dábàá ní ọjọ́ ajé Monday pé kí àwọn ààrẹ àti àwọn gómìnà kí wọ́n máa lo sáà kan ṣoṣo tí yóò jẹ́ ọlọ́dún mẹ́fà. wọ́n fẹ́ kí èyí dípò sáà ọdún mẹ́rin tí wọ́n máa ń ṣe ní ẹ̀ẹ̀mejì. àwọn aṣòfin náà tí Ikenga tó ń sojú ẹkùn ìdìbò Ìdè-Àtọ̀ Federal Constituency tó máa sọ pé àtúnṣe sí òfin ọdún 1999 yóò mú àyípadà rere bá ìṣèjọba. àbá òfin ọ̀hún tó ti wọ ìpele kíkà kejì òun ni wọ́n ṣàlàyé pé yóò mú àdínkù bá iye owó ìṣèjọba àti ìpolongo. bákan náà wọ́n ní yóò mú kí ìṣọ̀kan, ìdàgbàsókè àti ìdájọ́ òdodo kó wà tí yóò sì tún dènà màgòmágó lásìkò ìdìbò nítorí pé àjọ INEC yóò ní òmìnira o. àwọn aṣòfin ọ̀hún lábẹ́ àbúradà reform-minded legislature tún dábàá pé kí igbákejì ààrẹ kó jẹ́ méjì, ẹnìkan láti gúúsù ìkejì láti àríwá o. igbákejì ààrẹ àkọ́kọ́ òun ni yóò dábàá adelé, ó sì gbọ́dọ̀ wá láti ẹkùn kan náà pẹ̀lú ààrẹ o. òun ni yóò sì rọ́pò ààrẹ tí kò bá lágbára láti ṣe ìjọba mọ́. ẹnì kejì yóò sì jẹ́ mínísítà fún àmójútó ọrọ̀ ajé. ẹgbẹ́ aṣòfin náà tún fẹ́ kí ìdìbò gómìnà kó ní gbogbo ìpínlẹ̀ 16 kó máa wáyè ní àkókò kan náà o. Àdúàgbà Olúwatóyìn lóníròyìn yìí. ẹ ṣé púpọ̀ tí ẹ̀ ń wo Ẹ̀yà Yorùbá TV o.